a kú bójú ọjọ́ ti rí káàkiri gbogbo àgbáńlá ayé pàápàá jùlọ ẹ̀yin ọmọ kóòtù òjírebí tẹ́ wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Tajudeen Ajani lórúkọ mi, ẹni gbogbo ayé mọ̀ sí Ojú Ẹlẹ́gba. Ọ̀kan pàtàkì nínú àṣà Yorùbá la tún gbé yẹ̀wò lórí ètò wa ètò yín Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba tẹlifíṣàn káàkiri gbogbo àgbáńlá ayé. Òwe ṣe pàtàkì, òwe Yorùbá ó ṣe kókó. Ọ̀kan pàtàkì yàtọ̀ sí pátákó nínú àṣà Yorùbá tí ò ṣe fọwọ́rọ́ dà sẹ́yìn ni. Ọmọ Yorùbá tòótọ́ tó bá sọ̀rọ̀ láàrin bí ìṣẹ́jú mẹ́wàá, ó yẹ kí òwe Yorùbá kó lè wọnú rẹ̀, torí pé òwe jẹ́ atọ́kùn fún ọ̀rọ̀. Òwe ní gbólóhùn ọ̀rọ̀ kéńké tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Òwe ní abẹ́ ọ̀rọ̀ tá a fi ń gé okùn ọ̀ràn kúrò lọ́rùn láì farapa. Ọ̀rọ̀ tí ò sojú ẹ ìwọ̀n làákó gbẹ̀dú ẹ̀ wọlé ọba mọ̀. Ọ̀rọ̀ tí ò kàn tó mọ̀gbà tí Táyé bá Kẹ́hìndé jà tí wọ́n pè wọ Ìdòwú tí wọ́n ní kí lórí sí tó ní pípẹ́ sí kan kí ni tó bá jọ ọmọ Yorùbá tòótọ́ tí ò mọ̀gbà tí Táyé àti Kẹ́hìndé ń jà, òwe ní ó pa á ní baba kò sojú mi kì í pẹ́ ń kóòtù. Ẹni tó bá sọ pọ́rọ̀ ò sojú òun kò lè pẹ́ ní ẹjọ́ rárá. Ó ti mú òwe Yorùbá ó ti fi gé abẹ́ ọ̀ràn kúrò lọ́rùn ara rẹ̀ láì farapa. Òwe Yorùbá ọ̀rọ̀ kínkínnísẹ́ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Nígbà tí mo bá ń lọ sóde, bóyá òde àríyá, tí bàbá mi sì sọ fún mi kí n tó kúrò lé pé Tájù má pẹ́ níbi tó ń lọ o gbọ́dọ̀ dòru o, torí pé jàkùmọ̀ kì í rìn sán, ẹni abíire kì í rìn ru o. Tèmi náà bá gbọ́n tí mo jí ọmọ tí ó ní làákàyè, bójú bá ti fẹ́ máa po fírí, kò sí bí àríyá náà ṣe lè dùn tó, màá máa rántí ọ̀rọ̀ bàbá mi wípé jàkùmọ̀ kì í rìn sán, ẹni abíire kì í rìn ru. Òwe Yorùbá ó tọ́ mi sọ́nà, ó jẹ́ kí n mọ̀ wípé ẹnìkan tí a bá oníbìíníran kan kò gbọ́dọ̀ máa rìn di òru, torí òjò tí àwọn tó ń rọ̀ lóru kò pẹ́ ní re o. Bí òpolè á pàjẹ́, á pàṣẹwó, á pa dọkọdọkọ. Alẹ́ la gbéra àjẹláwọ̀lú orúdùdìn ká tó wọlé kò sún sẹ́ẹ̀rẹ́ nínú àmẹ́tẹ̀ẹ̀ta. Àkọsílẹ̀ wà léè tó wá látọwọ́ Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba lórí òwe Yorùbá. Apá kìíní ń bẹ, ó nìyí, ẹ gbójú ayọ̀ sókè. Òwe tó ń bẹ nínú apá kìíní ó ń lọ bí 100 ìsọ̀rí òwe 6 dẹ̀ lówe Yorùbá. Alówe àlàyé tá a fi ń la ọ̀rọ̀ yé ara wa. A ní òwe ìbáwí tó bá dàbí ni pé ọmọdé fẹ́ máa rí àgbàlagbà fín, tàbí wípé ẹlẹgbẹ́ wa kan ó fẹ́ máa kọjá àyè ara rẹ̀, òwe ìbáwí yóò sọ fún un. Bákan náà lálówe ìkìlọ̀ tá a fi ń kìlọ̀ wa ara wa nílò ọ̀ràn. Má ṣe léyìí, eléyìí kù díẹ̀ káàtó, eléyìí ò dáa o. Bẹ́ẹ̀ lálówe ìmọ̀ràn tí ń tọ́ni sọ́nà tó sọ bọ́jọ́ iwájú ti rí, tàbí tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, tàbí tó lè ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá hùwà tí ò dáa. Bákan náà làwọn bàbá wa ní òwe ìsítí tá a fi ń gbóríyìn fún àwọn alákíkanjú èèyàn. Òwe ìsítí ó ṣe pàtàkì, ó ṣe kókó. Tá a bá ń sọ̀rọ̀ Ògúnmọ́lá tẹni ayọ̀ tọ̀tẹ̀ kúrò tó ń tọ̀ ń bá táyé wá, yóò ronú rẹ̀. Ara àwọn òwe tá a fi ń gbéríyìn fún àwọn alágbára nù. Bákan náà la ní òwe ìgbàlódé. Bẹ́ẹ̀ ni òwe ìgbàlódé yìí irú wá ògiri wá ni o. Nínú òwe ìgbàlódé ẹ lè bá òde òyìnbó pàdé ńbẹ̀, ẹ lè bá èdè Haúsá pàdé ńbẹ̀, ẹ lè bá èdè àwọn ìran Ìgbò pàdé níbẹ̀. Kódà òwe ìgbàlódé gbogbo àwọn ìsọ̀rí òwe márààrún tó kù ó ń bẹ nínú òwe ìgbàlódé. Ẹni náà máa wò ó, wọ́n ní aláàárù tó gẹ Tyson òṣùká di méjì lórí ẹ. Òwe ẹ rí i pé arákùnrin tẹ́ ń pè ní Tyson ẹlẹ́sẹ̀ ni, kì í sọ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Irun tó máa ń gẹ̀ nígbà tí ń jẹ̀sẹ́ ó dàbí kẹ́yìn oṣù òṣùká sórí ni. Wọ́n ní màálùú tó rè lóyìnbó kọ́ńbíìfù ní ọ̀bá wálé. Ara àwọn òwe ìgbàlódé tó jẹ́ pé èdè míì ẹ bá pàdé nínú rẹ̀. Ìwé ẹ̀sán ọ̀rọ̀ apá kìíní yìí, òwe tí ó wà ń bẹ̀ lọ bí ó lé lọ́gọ́rùn-ún 3. Òwe àlàyé tó wà nú ẹ̀ 50 ni 50. Òwe ìbáwí tó wà nú apá kìíní 50. Òwe ìkìlọ̀ tó wà nú ẹ̀ 50. Òwe ìmọ̀ràn 50. Òwe ìgbàlódé 50. Òwe ìsítí 50. Òwe tí ń bẹ nínú apá kìíní lásán ó tó
ó lé ní 100 ọjọ́ tá a kọ̀wé yìí jáde bí ọmọ tuntun ní 2004 olóyè Gani Fáwẹ̀hìnmi olóògbé àwọn gan ni father of the day lọ́jọ́ náà. Ọ̀run rẹ̀ ọ̀run dẹ̀dẹ̀ kó dẹlẹ̀ fẹ́ni tó kú aláwùrábí kó foríjì òkú ọ̀run.